ẹ káàárọ̀ òwò lẹ káàárọ̀ ẹ káàárọ̀ sí wà lókè láti orí Oduduwa TV rédíò. Mo kàn fẹ́ sáré bá a sọ gbólóǹkan àbí méjì ni. Mo kàn fẹ́ kí a mọ kinní kan ní ẹ má bínú. Ṣe rí Sátánì wọn kì í ṣe èṣù tiwa o, wọ́n yàtọ̀. Sátánì wọn òun ló wà ń tà yìí. Ẹ jẹ́ ká jọ wo fọ́nrán yìí, ẹ jẹ́ ká jọ wo fọ́nrán yìí, ẹ jẹ́ ká jọ wò. Ṣe rí bẹ́ẹ̀ yẹn, ṣe rí ta ló wà láàrin yẹn? Ṣe rí pé kérésìmesì wọn nìyẹn, ìyẹn tó ń pè ní krampus mo ń sọ. Ẹ̀yin tẹ́ ń gbọ́ mi, ẹ má ṣì mí gbọ́, mi ò ṣe níjà o, mò ń ṣàlàyé bí wọ́n ṣe wà. Tí èèyàn bá ṣàlàyé ẹni tó ń jẹ́ fún wa, ẹ já gbà wọ́n gbọ́, ẹ má pè nǹkan míì, ẹ má fi nǹkan míì kún. Wọ́n ti ṣàlàyé ẹni táwọn jẹ́ fún wa bẹ́ẹ̀ yẹn, òun ni mo fẹ́ kí gbogbo wa mọ̀. Ṣọ́rọ̀ mi yẹn tó yẹ láti jáde wá pé ká máa ṣe ètò yìí láti ṣàlàyé fúnra wa. Ẹ jẹ́ ká tẹ̀síwájú. Ṣẹ̀rí ṣe gbọ́ tó ń ṣe ó ṣẹ́rí náà ṣẹ́rí àwọn náà ní wọ́n ní wo tí wọ́n tó ń ṣe ṣẹ́rí bẹ́ẹ̀ yẹn ṣẹ́rí ẹ wà á rìn yẹn o, ṣé ẹ̀ láwọn èèyàn tó wà ń bẹ̀, ṣé ẹ̀ láwọn rí àwọn kò ní kankan ṣe pẹ̀lú wa o, kò ní kankan ṣe pẹ̀lú wa. Wọn ò dẹ̀ ní ẹ̀tọ́ láti sọ èṣù wa di Sátánì mọ́ wa lọ́wọ́, ìyẹn làwa bá wá. Mo fẹ́ kó yé wa, ẹ jẹ́ ká tẹ̀síwájú. Ṣẹ́rí bẹ́ẹ̀ yẹn táwa bá ń ṣe yẹn, wọ́n máa fẹ́ pe orúkọ tèṣù wa, wọ́n á fẹ́ pe lórúkọ burúkú pé kìnnìkan èṣù kìdẹ̀ ń ṣe nǹkan burúkú. Ẹ jẹ́ kó yé wa, ìwà ìkà ó yàtọ̀ sí èṣù tiwa o. Ìwà ìkà ó dá dúró lọ́tọ̀ tí ẹni tó bá ṣe ìwà ìkà kì í ṣe ìwà tí èṣù ò lọ́wọ́ sí. Hello. Mo fẹ́ kẹ́ wo àwòrán yẹn dáadáa, mo fẹ́ kẹ́ wo àwòrán yẹn, má bínú yẹn kàn pè wọlé ni. Mo fẹ́ kẹ́ wo àwòrán yẹn. Ṣe rí àwọn tí wọ́n ní wò lẹ́yìn, wọ́n ń ṣèṣù ẹ̀ṣẹ̀ rí, ṣe rí náà. Mo fẹ́ kẹ́ wò èṣù wa ò rí bẹ́ẹ̀ yẹn o. Ṣe rí pé kò tọ́ mọ́ èṣù wa rárá, tọ̀dọ̀ tí wọ́n nìyẹn o. Ẹ jẹ́ kí a tẹ̀síwájú. Ṣe rí kérésìmesì o pẹ̀lú wo, ṣe rí bẹ́ẹ̀ yẹn, mo fẹ́ kí ẹ mọ̀ ní ṣe rí bẹ́ẹ̀ yẹn, ṣe rí bẹ́ẹ̀ yẹn, mo kàn fẹ́ kí ẹ rí ni o. Ṣe rí bẹ́ẹ̀ yẹn. Eléyìí wọ́n ní fi hàn gbogbo wa o, wọ́n ń ṣe eléyìí lábẹ́lẹ̀ ni o. Àwa ń gbé jáde kẹ́ lè rí fúnra yín. Ṣe rí bẹ́ẹ̀ yẹn, ṣe rí bẹ́ẹ̀ yẹn. Èṣù tí wọ́n ní Satan ṣe rí náà, wọ́n ti fẹ́ kó sí mi lọ́pọlọ. Èṣù wa kò ní kankan ṣe pẹ̀lú eléyìí o, Satan wọn nìyẹn o, òun lè ń rí yẹn. Ṣe rí bẹ́ẹ̀ yẹn. Kódà àwọn gbàmọdé àti àwọn èèyàn wà ń bẹ̀, ṣe rí náà. Mo fẹ́ kẹ́ wo bíbáyìí, eléyìí mo fẹ́ kẹ́ rí, ṣe rí náà. Òun dànù, mo fẹ́ padà sẹ́yìn, ṣe rí, ẹ ṣáà máa wò yẹn o. Tọ́ máa sọ pé ní táwọn jẹ́ nìyẹn, ẹ jẹ́ ká gbà wọ́n gbọ́. Sátánì tí wọ́n ní, ìṣẹ̀ǹbáyé tí wọ́n nìyẹn, èṣù ní tàwa, wọ́n yàtọ̀. Ìṣẹ̀ǹbáyé wọn ni Sátánì tí wọ́n mọ̀ lọ́dọ̀ wọn nìyẹn. Èṣù tiwa ni, èṣù dẹ̀ ń ṣe ìwà ìkà rárá o. Gbogbo lè tẹ̀ ń sọ pé èṣù ló ní kí n ṣe irọ́ o, èṣù ò lọ́wọ́ sí nǹkan kan, èṣù kọ́.
èṣù ò lọ́wọ́ sí ìwà burúkú tí wọ́n ṣe. Wọ́n parọ́ mọ́ èṣù. Wọ́n lo máa ṣe fídíò kan láìpẹ́, ẹ máa retí ẹ̀ tí máa jáde tí máa wá sọ̀rọ̀ lénìí. A máa sọ̀rọ̀ nípa ìtàn bí wọ́n ṣe sanwó fún Reverend Samuel Ajayi Crowther kí wọ́n yí ìwé, kí wọ́n parọ́ mọ́ èṣù pé èṣù àti Satani kan náà ni wọ́n. Máa wá ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ lórí ètò yìí. Ẹ máa retí ẹ̀ lénìí. Máa wá ṣe láàrin wákàtí kan. Ẹ máa retí ẹ̀. Mo máa ṣe ètò. Mo dìdí ká ṣe kíní ká sọ̀rọ̀. Wọ́n ti bá púpọ̀ nú wa. A máa lọ sílé ẹ̀sìn àbí mọ́ṣáláṣí. Ẹ máa sáré kọ, ẹ máa ní àwọn sọ̀kò ìṣesù, àwọn kan lẹ́sẹ̀, àwọn ṣe kíní kan, àwọn ṣe gbá. Irọ́ o. Ara wa là ń ṣèpè fún tá a mọ̀. Ẹ jẹ́ ká la ara wa lóye. Kristẹni wọn òun lè rí yẹn o. Ṣe rí bẹ́ẹ̀ yẹn. Ẹ bá ṣe ń gbọ́ ètò yìí o, ẹ bá a máa pín. Citizen wa ló ń kí gbogbo ọmọ káàrọ̀-o-jíire pátá látòrí Oduduwa TV rédíò. Àsìkò tó ká sọ jí. Èṣù kì í ṣe nǹkan tí kò ṣe ìwà ti Satani wọn. Èṣù yàtọ̀ sí Satani wọn pátápátá. Àpẹẹrẹ lẹ̀ ń wò lórí fọ́nrán yìí. Ẹ bá ṣe ń gbọ́ ètò yìí, ẹ bá a máa pín fún àwọn èèyàn wa. Ó ṣe pàtàkì torí púpọ̀ nú wa wọ́n ti parọ́ mọ́ èṣù wa. Àwa rẹ̀ ti gbà bí òótọ́. Torí ẹ̀ la ṣe wá láti wá ṣàlàyé ní yékéyéké kó yé gbogbo wa dáadáa. Èṣù wa ó dá dúró kedere. Ìwà ìkà, ìwà burúkú a gbọ́dọ̀ máa lọ mọ́ ẹsẹ̀ èṣù torí nǹkan tí wọ́n ṣe, wọ́n parọ́. Wọ́n fẹ́ pé ká lè kọ̀yìn sí èṣù wa. Wọ́n parọ́ mọ́ èṣù wa pé èṣù àti Satani bákan náà ni wọ́n. Wọ́n ṣe kan náà rárá o. Ṣé ti rí fúnra yín sìn? Satani wọn ń tọ́ wọn nìyẹn. Kérésìmesì wọn. Ìgbà tí mò ń sọ, àwọn kan bá mi jà. Òun lẹ̀ ń wò lórí fọ́nrán yìí fúnra yín. Citizen wa ló ń kí gbogbo ọmọ káàrọ̀-o-jíire látòrí Oduduwa TV rédíò. Ẹ jọ̀ọ́ bá a pín ètò yìí bá ṣe ń gbọ́. Ó ṣe pàtàkì kí a lára wa lóye. Ẹ má gbàgbé ọdún èṣù ń bọ̀ ní 24th of December. Kọ́lọ́hún ṣọ́ wa. Dìgbà yẹn náà o. Ká dẹ̀ ṣe àjọyọ̀ ọjọ́ yẹn. Tó bá ṣe é ṣe, à gbé kíní yẹn wá sí orí fọ́nrán wa. Àbí tá a bá ṣe ń jọ yẹn, ọjọ́ kejì ẹ máa retí ẹ̀. A máa ṣe lẹ́kùnrẹ́rẹ́. Mo kàn fẹ́ kí gbogbo wa mọ̀ nípa kíní yẹn ni. Màá tún pè àtúmọ̀ sọ̀rọ̀ láìpẹ́ yìí. Citizen ló ń kí látòrí Oduduwa TV rédíò. Ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀. Ó dìgbà kan náà. Ẹ ṣeun. Ó dàbọ̀.